Wọ́n ti fẹ́ṣọ̀ sí ẹ̀ wá mọ́ ọmọ mi lọ sí ilé tó ń bọ̀. Ó yá owó tí olúwẹ̀rí ti gbóná. Ilé ní òní gbóná o. Ilé ní òní gbóná o. Ẹ̀ẹ́dẹ̀ kábàámọ̀ fún mi. Àtàlẹ́ ẹgbẹ́ àwọn ẹ̀yà bí jáde làwọn ẹ̀yà tẹ̀lé tẹ̀lé. Ìgbàlú wa lọ sí ilé ìlọ́jọ́ ìbá dáadáa tó ti ní ìgbàlú wa padà sí ìbámọ̀ tí mo ti wá sí ìṣòwò ìṣòro jẹ́ ìṣòro ọ̀pá tí ẹ̀mọ̀ pé bó ṣe rí ní ìka tó tètè wá tó ṣe máa ń rí ní àríwá ayọ̀ láyọ̀ tó rí. Ẹ máa wọlé kanlẹ̀ sọ́run mi. Ẹ̀dùn. Ọbàtálá Elédùmarè Agbájúwa ní àṣẹ àwọn bàbá mi, ní àṣẹ àwọn ìyá mi, ní àṣẹ kábíyèsí òrìṣà Gbémiládé wà Síkírù Odùlẹ́yẹ. Ẹ kú àbọ̀ sí àárín wa. Orúkọ tèmi ni máa ń jọba gẹ̀ẹ́sẹ̀ lórí ìṣàwọn ìṣe. Wọ́n ní kí n kí yín Sowó, wọ́n ní kí n kí yín Sọlá, wọ́n ní kí n kí yín Ìjì. Wọ́n lẹ̀ ti dé ní láyọ̀, ẹ máa padà sílé ní láyọ̀. Wọ́n ní ohun tó ń wù yín lọ́ti ní ẹgbẹ́ wá sí nílé yìí, kò ní ìbànújẹ́ fún yín o. Ní àṣẹ gbogbo àwọn ọba arúnmalẹ̀. Òrùnṣe ní kábíyèsí aláyélúwà Síkírù Odùlẹ́yẹ tó ṣe olórí tí ó mú mi tí mo lọ sí ìlú Ìṣíwọ̀ tó ní ó lè náà síwọ̀ wọ́n ní òjò ti rí o. Ìbábọ̀ ti ṣe ti máa lọ sí ìlú yẹn wọ́n ní ó ti máa ń ṣe nínú ọ̀rọ̀. Kábíyèsí ní kí n sọ fún yín pé àwọn ń jẹ àwọn ń ní orí àpèrè àwọn ọlọ́dún tó ní àìsàn o. Mo bá ní ìjọ lóríṣà, Adéèkì ti bá òkú ní o. Wípé àwọn ń jẹ lọ́wọ́, àwọn ń bu lọ́wọ́, àwọn bọ̀ wá báyìí lórí àpèrè náà o. Nítorí àpèrè táwọn ti nílé kò ní sí ìbànújẹ́ lórí o. Olórí kọ́ wọ́n ní á ṣe iṣẹ́ ìṣiṣẹ́ o. Wọ́n ní ọmọ akùnrin àgbẹ̀ lọ́wọ́ o. Wọ́n ní ẹ̀yìn mọ bàárẹ̀ ọmọ o. Wọ́n ní àwọn ẹ̀kẹ́ ní orí ní ọdún tó orí ló kọ́ ọmọ náà wáyé o. Ká òrìṣà o. Òrìṣà yé wà. Ká òrìṣà o.
Odù yẹ́yẹ orúkọ ni wọ́n fi ń pa Baládé. Kábíyèsí náà ń bọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ìdárúmọlẹ̀ á ṣègbè lẹ́yìn yìí o. Ìdárúmọlẹ̀ á ṣègbè lẹ́yìn yìí o. Wáyẹmí olódodo wọ̀tọ̀. Ikú àbáyé yé abojúwẹ̀ àrí àkọ àdéhùn kan. Wọ́n ní àwọn fẹ́ rí ọba òrìṣà Ògùn state. Àlóòdè o, kò sí wàhálà. Ta ló rán yín? Báwo lẹ ṣe débí? Báwo lẹ ṣe rìn? Ọ̀nà nígbà máa dàgbé kábíyèsí mo lè rí ìwé kọ̀ọ̀kan fún wọn tí mo lè bá a ṣe. Kábíyèsí aláyélúwà ọba òrìṣà Ògùn state Síkírù Òdùlẹ́yẹ ìgbà wo ọmọdé ní kọ́ wọlé o. Kábíyèsí ní kí n sọ fún pé ẹ káàbọ̀ o. Wọ́n lẹ́ẹ̀ ti rìn ire débí. Ẹ máa rìn ire padà wá ọmọdé ètò. Wọ́n ní gbogbo ọmọdé ti sílẹ̀ kò sí ètò máa bọ́ ọmọ lọ́wọ́ ní o. Wọ́n ti sí ẹ̀yọ́ èmi ti jẹ́ o. Àti ó mú mi tí mo wá sí ọ̀dọ̀ kábíyèsí ọmọ ìṣẹ̀lẹ̀ ṣe wọ́n kò ní jẹ́ ti ní o. Tó olúwo bẹ́ẹ̀ adìmọ̀. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé kí ni orúkọ yín? Kọ́ládé lórúkọ ti tèmi sá. Kọ́ládé orúkọ ẹnìkejì mi Adé Adéọlá.
Wọ́n ní kí ni orúkọ yín? Wọ́n ní ó fẹ́ kẹ̀kọ́ fún ẹ̀mí. Kọ́ládé Adédìpẹ̀ lórúkọ mi. Ìkejì mi ni Adéọlá Sàlámù. Ẹ káàbọ̀ sínú ìjọ olóríṣà. Kábíyèsí aláìlúwà, orúkọ wọn náà lẹ ti gbọ́ yẹn. Kábíyèsí aláìlúwà, orúkọ wọn náà lẹ ti gbọ́ yẹn. Mo wá fẹ́ bèèrè pé kí ni ìdí pàtàkì tí wọ́n fi débí àti ohun tí wọ́n fẹ́ kí a ṣe fún wọn. Kámẹ́rà wà ní mọ́tò, so a ṣe máa gbé gbogbo kámẹ́rà wa sẹ́ẹ̀tì ẹ̀ sí ojú. Láti wá lọ láti ṣe. Kámẹ́rà yìí la máa ń gbà tó jẹ́ pé ìjẹ́lẹ̀ kan. Okay, ẹ jọba wá ṣíà fún wọn báyìí. Ẹ wá ṣíà fún wọn. Àbí ká fáwọn pé àwọn bíbà tó. Okay, ẹ jẹ́ ká wá síwájú. Ẹ jẹ́ ká wá síwájú. Ibi tí àpá yẹn wà gan ni kó wà. Bí a tura fún ìgbà ẹ ṣeun sọ. Ọbàtálá, Elédùmarè, adúpẹ́ lọ́wọ́ yín, ẹni ẹ wá fún nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba òrìṣà Ogun State, Ìkírù Odùlẹ́yẹ, kábíyèsí o. Wọ́n wá mú yín pé kẹ́ ẹ ká lọ kí ẹ wá lọ wo ìgbárùnmalẹ̀. Ojú tí ẹ fi wo ìgbárùnmalẹ̀ náà kò ní fọ́ o. Àṣẹ. Ojú tí ẹ wá fi wo ìgbárùnmalẹ̀ náà kò ní fọ́ o. Àṣẹ. Ojú tí ẹ wá fi wo ìgbárùnmalẹ̀ náà kò ní fọ́ o. Àṣẹ. Ìgbárùnmalẹ̀ náà lẹ rí yìí o. Ohun tí òyìnbó tí ó wá ń fi kọ́bọ̀ kọ̀ọ̀kan rà lọ́wọ́ wa, òun lẹ ń rí yìí o. Ẹ má jẹ́ kí á gbé ohun ìdílé, ẹ má jẹ́ ká gbé ta o. Ohun ìdílé lẹ̀ ń wò yìí, tẹ́ ń rí lóríṣiríṣi yìí. Òyìnbó ó rìn káàkiri, wọ́n ṣe aeroplane, àṣẹ ló gbé dúró, àṣẹ ni Elédùmarè ló fi gbé sánmọ̀ dúró, àṣẹ àwọn ìgbárùnmalẹ̀ ni wọ́n ń lò yìí o. Àwọn ìgbárùnmalẹ̀ náà lẹ̀ ń wò yìí. Orúkọ eléyìí ni wọ́n ń pè ní ẹgbẹ́. Orúkọ tọ̀hún yẹn ni wọ́n ń pè ní eégún. Ṣàngó Olúwékù lẹ̀ ń wò yìí. Àwọn òrìṣà, àwọn Ọ̀ṣungbórowó lẹ̀ ń wò yìí. Òrìṣà alá Ikúké alábàálàṣẹ òun lẹ̀ ń wò yìí. Ajé Ògúngúlùtọ̀ òun lẹ̀ ń wò yẹn. Kórì òun lẹ̀ ń wò yìí. Wọ́n ní àmì òòṣà òyìnbó fi èdè wọ́n fi gba òrìṣà wa lọ. Onígbàgbọ́ àwọn ló ní òrìṣà alá. Onímàle àwọn ló ní Ṣàngó. Ọbalúwayé àtàkà yẹ́rìyẹ́rì. Onímúṣímú ètè ìṣí. Kí ni nǹkan tí a wá ń wá ní èdè abínibí tí a ò rí? Òyìnbó ṣe títí, wọ́n gba aṣọ wa ní ọwọ́ wa. Àdìrẹ láṣọ wà. Àbádìrẹ kọ́. Àdìrẹ ni wọ́n dì í lóríṣiríṣi
Gíní Kàmpálà ìgbà kan wọ́n á jọ òfin ní bàbá. Òwú dùn òun lẹ̀gbọ́n. Àlárì ní bàbá aṣọ. Kò sí áyọ̀nù olùgbòǹgbòrò ni wọ́n fi ń lọṣọ. Òyìnbó dé àgbàgbé àṣà ìdílé wa. Ẹ̀yin ọmọ Odùduwà ẹ má jẹ́ kí ìṣẹ̀ṣe ó parẹ́ o. Ìṣẹ̀ṣe kọ́ á gbè wá o. Ìṣẹ̀ṣe kọ́ á gbè wá o. Kábíyèsí Aláyélúwà wọ́n ní àwọn máa mú wa dé ilẹ̀ ìlérí. A dẹ̀ dúpẹ́ ìrìn àjò tó ń mú wa lọ pẹ̀lú Jamiu Elétù ọba òrìṣà àgbáláyé títí dé ìlú òyìnbó láwà èèyàn lè pàṣẹ wa ẹ lè ṣe. So the warm reception. This is a warm reception. Good hospitality. Good hospitality. So we are given, meat. Are being taken care of. So let me take my own and eat. Let me small thing for you. In fact, I'm having talent that you Yes. The best interview so This far. is the best interview so far. With warm reception. Warm reception. Warm reception. Sure. I see you.